A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti buọwọ́ lu ìwé àtúpalẹ̀ òfin ètò ìdìbò ọdún 2026 lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àjọ elétò ìdìbò INEC yọ̀ǹda timetable fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ìbuọwọ́lù yìí wáyé ní ilé agbára ìlú Àbújá láàrin aago 5 ìrọ̀lẹ́ Ọjọ́rú pẹ̀lú àwọn ọ̀gálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ilé ìgbìmọ̀ níkàlẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun ni ilé ìgbìmọ̀ fi àbá yìí ránṣẹ́. Àtúpalẹ̀ yìí dá lórí Electronic Transmission of Election Results. Ó ti pẹ́ tí ẹgbẹ́ civil society àti ẹgbẹ́ alátakò ti ń pè fún real-time transmission of results láti ibùdó ìdìbò lọ sí sáfà àjọ elétò ìdìbò INEC pẹ̀lú àríyànjiyàn wípé èyí lè dènà màgòmágó kí èsì ìdìbò ṣe fẹ̀mí tẹ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn olùfẹ̀hónúhàn dáṣẹ́ dúró ní ilé ìgbìmọ̀ láti béèrè fún live transmission bí wọ́n ti ṣe àwáwí kùdìẹ̀kudiẹ tí ó wáyé nígbà ètò ìdìbò ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá Ọjọ́rú ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC yọ̀ǹda gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai, ṣùgbọ́n lẹ́yìn ìyọ̀ǹda ni a gbọ́ wípé àjọ alámòjútó ìwà àjẹbánu ICPC fi sí àkàtà. Orísun ìròyìn láti ọ̀dọ̀ àjọ EFCC fìdí èyí múlẹ̀ fún akọ̀ròyìn lálẹ́ àná bí ó ti ní kété tí gómìnà àná gba ìyọ̀ǹda ní àjọ ICPC náwó gan. Láàrin aago 10 òwúrọ̀ ọjọ́ Ajé ni El-Rufai dé sí ọ́fíìsì àjọ EFCC ní ìlú Àbújá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Níbẹ̀ ni ó wà títí di àná Ọjọ́rú. Gbogbo akitiyan àti gbọ́ àlàyé láti ẹnu agbẹnusọ àjọ ICPC John Odeh ni ó já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Bákan náà ni agbẹjọ́rò El-Rufai Àgbàmọ̀fin AU Mustapha kò lè sẹ́ tàbí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nígbà tí akọ̀ròyìn kàn sí i. Ó ní ilẹ̀ ti ṣú àti sọ̀rọ̀ kí wọ́n sọ ọ́ di ọjọ́ kejì. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni a gbọ́ wípé wọ́n ti dúró wámúwámú láti bá El-Rufai ṣe ẹjọ́ lórí ẹ̀sùn ìrúfin pẹ̀lú bí ó ti táàpù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ National Security Adviser NSA Nuhu Ribadu àti ẹ̀sùn bí Abubakar Idris tí gbogbo ènìyàn mọ̀ sí Dandiyata ṣe di àfẹ́ẹ̀rí tí wọ́n padà sórí rẹ̀. Ọjọ́ Ajé ni ìjọba àpapọ̀ pé ẹ̀sùn ìwà ọ̀daràn tako El-Rufai síwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lórí bí ó ti rẹ́bùrú ìlà ìbánisọ̀rọ̀ NSA lọ́nà àìtọ́. Wọ́n fi ẹ̀sùn kan El-Rufai wípé fúnra rẹ̀ ni ó fi ẹnu ara rẹ̀ sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán wípé àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kan tí kò dárúkọ ni wọ́n bá táàpù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ NSA láti gbọ́ ọ̀rọ̀ NSA. Ó ní ìjọba rò wípé àwọn nìkan ni ó mọ bí wọ́n ti ń táàpù ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àwọn náà ní ọ̀nà tí àwọn ń bá ṣe èyí. Níbẹ̀ ni ó ní òun ti gbọ́ nípa èròǹgbà wọn àti fi ọwọ́ ṣìkún òfin mú un. Ìgbésẹ̀ tí ó tàpá sí òfin pẹ̀lú ìjìyà nínú. Nínú ẹ̀sùn ọ̀tọ̀ tí àjọ DSS ṣí ìwé ìrántí kan ní ìwádìí bí Dandiyata ṣe di àfẹ́ẹ̀rí ní ọdún 2019. Dandiyata jẹ́ olùkọ́ láti Federal University Dosima, ìpínlẹ̀ Katsina. Ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2019 ni wọ́n kéde wípé wọ́n ń wá lẹ́yìn tí àwọn agbébọn jí gbé kúrò ní ilé rẹ̀ ní Kaduna tí ẹnikẹ́ni kò sì mọ ìrìnsí rẹ̀. Orísun ìròyìn láti ọ̀dọ̀ àjọ DSS ní àwọn ti gba ìwé ìrìnnà El-Rufai láti má bàa ní àǹfààní àti rin ìrìn-àjò lọ ilẹ̀ òkèèrè. Orísun mìíràn ní àwọn olùṣèwádìí ń ṣe ìwádìí àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àwọn ọmọkùnrin El-Rufai, Bello àti Bashir lẹ́yìn tí Dandiyata di àfẹ́ẹ̀rí. El-Rufai ní títí di ìgbà tí Dandiyata fi di àwátì òun kò mọ ẹni jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n post àwọn ọmọkùnrin rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tako èyí. Orísun yìí fi kún wípé láìpẹ́ wọ́n á ránṣẹ́ sí àwọn ọmọ rẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Bí àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ṣe ń sààmì ayẹyẹ ìbẹ̀rẹ̀ ààwẹ̀ Lent àti Ramadan ní Nàìjíríà àti jákèjádò àgbáyé, Gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah rọ gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ onígbàgbọ́ Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì kí wọ́n rí àkókò yìí gẹ́gẹ́ bí ìpè fún ìgbélárugẹ ìwà ìṣọ̀kan, ìfẹ́ àti ìbágbépọ̀ àlàáfíà. Ìgbésẹ̀ yìí wáyé lówùúrọ̀ àná níbi ìsìn láti fi sààmì ayẹyẹ Ash Wednesday tí ó wáyé ní chapel ilé ìjọba. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni gómìnà kọ sí wípé Ash Wednesday pè wá fún àdúrà, ààwẹ̀, ìwà ìrẹ̀lẹ̀ àti ìrònúpìwàdà. Ó rán wa létí wípé erùpẹ̀ ni àwa, erùpẹ̀ ni a máa padà sí. Àsìkò ti tó láti mú ọkàn wa yí padà sí ìlànà ìfẹ́, iṣẹ́ àti ojú àánú. Gómìnà tẹ̀síwájú wípé ààwẹ̀ Lẹ́ǹtì ọdún yìí papọ̀ mọ́ Ramadan fún àwọn Mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Àpapọ̀ alágbára tí ó rán wa létí wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ìlànà ẹ̀sìn ò dọ́gba, ìgbàgbọ́, ìfarajìn àti ìsìn wa sí Ọlọ́run so wá pọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti rọ ọmọ Nàìjíríà kí wọ́n lo àsìkò ààwẹ̀ alápapọ̀ Ramadan àti Lẹ́ǹtì fi mú ìṣọ̀kan wà lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde òní ni Shettima ti ṣe àpèjúwe àkókò yìí ní àkókò ti ẹ̀mí àti àjùmọ̀ṣe. Igbákejì ààrẹ ní oṣù Igẹ̀ yìí kọjá àdúrà nìkan ṣùgbọ́n láti pè fún ọ̀nà àti yanjú ìṣòro orílẹ̀-èdè. Shettima ṣàlàyé wípé kí a fún àwọn tébi ń pa lóúnjẹ, ká fún ìrètí bá onírẹ̀wẹ̀sì ọkàn, nawọ́ ìrànlọ́wọ́ sí aláìní, kí a gbàdúrà fún àlàáfíà àti ìdájọ́ òdodo. Èyí ni pàtàkì ààwẹ̀ Ramadan. Bákan náà ni Shettima ṣe àpèjúwe Ramadan ní ìrìnàjò ti ẹ̀mí àti ìrònúpìwàdà láti fi ààyè gba ìṣọ̀kan, àlàáfíà, ìrẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ ilẹ̀ Sierra Leone Julius Bio ti fi àmì ẹ̀yẹ ńlá Grand Commander of the Order of the Niger of the Rochelle fún Chief of Defence Staff Nàìjíríà Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdẹ. Àmì ẹ̀yẹ yìí ni wọ́n fi mọ rírì ìdásí Olúyẹdẹ sí ìdàgbàsókè, àlàáfíà àti ààbò ilẹ̀ Sierra Leone. Decoration yìí wáyé níbi ayẹyẹ parade láti fi sààmì ayẹyẹ ìkẹtàdínlógún ti ìrántí àwọn ológun 17th Armed Forces Day ní Freetown. Alukoro iléeṣẹ́ ológun General Smaila Uba ni ó ṣe àfihàn yìí lónìí ní ìlú Àbújá. Níbi ó ti ń sọ̀rọ̀ ní Ààrẹ Bio ti ní àwọn mọ rírì ìgbìyànjú Olúyẹdẹ lábẹ́ àjọ Economic Community of West African States Monitoring Group (ECOMOG) pẹ̀lú ìfarajìn àwọn ológun àti òṣìṣẹ́ ológun tí wọ́n kó ipa pàtàkì láti fòpin sí ogun abẹ́lé Sierra Leone. Bio ní Olúyẹdẹ sìn gẹ́gẹ́ bí Platoon Commander ní iléeṣẹ́ adarí ológun láàrin ọdún 1992 àti 1994, níbi tí ó ti ṣe àfihàn ìwà ọmọlúàbí àti àwòkọ́ṣe fún ìdáàbòbò ìjọba. Lára àwọn mìíràn tí wọ́n fi àmì ẹ̀yẹ dá lọ́lá láti rí CDS Nàìjíríà àná ajagun-fẹ̀yìntì Martin Luther Agwai, pẹ̀lú àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ológun láti Kenya, Guinea, US àti UK. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Yẹmí Ṣọ́ládé ti ṣe ayẹyẹ ọmọbìnrin rẹ̀ Kòfóríọlá tí ó ṣẹ̀ṣẹ̀ kàwé gboyè kúrò ní Caleb University. Nínú ọ̀rọ̀ tí ó ṣe àfihàn pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ ni ó ti fi ìwúrí rẹ̀ hàn sí àṣeyọrí ọmọ yìí, bí ó ti ń gbóríyìn fún ìmọ̀, okun, àánú àti ìfarajìn rẹ̀. Ṣọ́ládé ní gẹ́gẹ́ bí òbí, inú òun kún fún ìwúrí pẹ̀lú irúfẹ́ àṣeyọrí báyìí tí ọmọ rẹ̀ ṣe. Inú òun dùn fún irúfẹ́ ọmọ tí ó yà, òun kò sì lè dúró àti rí àwọn àṣeyọrí rẹ̀ yòókù láti ṣe. Ó ní kí ó wà ní ọkàn àyà rẹ̀ wípé bí ó ṣe ń gun àkàbà lọ, òbí rẹ̀ wà lẹ́yìn rẹ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.